Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Kúgbà tó mọ̀ pẹ́ẹ́dẹ́ láwà. A mọ̀ pẹ́ẹ́dẹ́ láwà. Ṣùgbọ́n lẹ́yìn náà bá ń gbọ́ gbogbo tí ń lọ dem follow trend of events l'Ógbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Ẹ mọ̀ pé Ọlọ́run ni òjì ó dún wọ́n yìnbọn. Allah. Ọba àlekè ọlá ni ọ̀jásàsí ó ṣiṣẹ́ wọn ò sinmi. Allah. Bọ́lọ́m bá wá ní kí n tí wọ́n ń ṣe rí bẹ́ẹ̀ ni ẹ̀rí bá dánwò ńlá láwọ̀ Ògbómọ̀ṣọ́. Allah. Làáfẹ́ ń bẹ lọ́n bẹ́ẹ̀. Ọba àlekè ọlá kọ́ mọ́ jẹ́ arábù. Àmín. Mo fi yẹn kí àwọn ọlọ́pàá mi tí wọ́n ń tẹ̀lé mi káàkiri. Ọlọ́run ti ń ṣọ́ wọn kọ́ mọ́ fi hàn lẹ̀. Àmín. Ẹ̀wọ̀n pàwọn náà Ọlọ́run ní ń ṣọ́ àwọn náà. Bẹ́ẹ̀ni. Wọn ò lè dára wọn ṣọ́ àwọn ń ṣọ́ èmi. Allah. Àtàwọn àtẹ̀mí Ọlọ́run kọ́ dáàbò ẹ̀kọ́ kálukú wa. Àmín. Ìjọ wọn ti ń kó máa ń tẹ̀lé mi káàkiri wọn ò yín rí. Àdánwò tí ó dé tí wọ́n fi àdójú ìjà kọ́ra wọn ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀. Àmín. Wọ́n jẹ́ àwọn ẹni bí ó pàdé wa. Àmín. Wọ́n á rò pé wọ́n ọmọ ẹ̀yin bàbá wa lórí ìkàlẹ̀. Bàbá wa ẹ̀kọ́ lágbà. Bàbá Fadilatu Sheikh Hamza Oṣuọlálé mo kí i púpọ̀. Bí mo ti jókòó ń bí àwọn bàbá tí wọ́n mọ̀ yìí lélẹ́yìí tí wọ́n mọ̀ ti ń lọ láyé. Allah. Gbogbo tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lápapọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n sọmaráìsì ẹ̀ láàrin ìṣẹ́jú méjì wọ́n sì yanjú ẹ̀ tán. Lẹ́ẹ̀kan náà wọ́n ìtún sọ̀nà àbáyọ. Gbogbo táwọn yìí náà ìṣẹ́jú méjì náà lọ. Ẹ o ìwọ sì gbọ́dọ̀ o kéré tó bá náà o sì mọ ti ń lọ ládùúgbò yìí. Ọlọ́run jẹ́ dáa fún yín bàbá mi. Àmín. Ọlọ́run jẹ́ àríyé pẹ́. Àmín. Mo kí bàbá wa tí wọ́n jẹ́ ìmáàmù Zumra ní Ẹdẹ. Mo kí bàbá wa Mudiru Madul Islami bàbá Mudiru dà. Ọlọ́ni Mudiru ni akramakumullah. Ọlọ́run kọ́ máa ṣe àjẹrí yẹn pẹ́. Àmín. Mo kí alága Muslim Council Ẹdẹ mo kí ẹ̀yin náà. Mo sì kí Brigadier General Bashir Adéwìnbí mo kí i púpọ̀ Ọlọ́run kò má ṣàbáwá dúró tì í. Àmín. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín. Mo kí gbogbo ẹ̀yin àfáà wa lápapọ̀. Mo kí gbogbo àwa tá a jọ jẹ́ akẹgbẹ́ tá a jọjọ́ mọ kí lọ́dọ̀ àwọn bàbá wa ẹ̀kọ́ làwọn àti bàbá Mudir. Mo kí i púpọ̀. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa. Mo sì kí gbogbo ẹ̀yin sisters wa náà. Ọba àlekọ́lá kò má ṣàdúró tì wá. Àmín. Ṣé ẹ rí Ẹdẹ ìlú ni ìfẹ́ wá òsì tọ́fà báwa tá a bá ń fọ́lò àwa tá a bá jẹ́ social media followers ẹ̀ rí i pé níjọ́ táwọn ti bẹ̀rẹ̀ kù sí ìsinmi kankan rárá ó ti wá fàbọ̀ sára pọ̀ gan-an ṣùgbọ́n pípé pọ̀ ọ̀wọ́n ni mo fi wò pé bí n bá yà ní lọ ọdún mi máa ń gbọdọ̀ mẹ́wọ̀ọ́dẹ mọ́ wá sí Ẹdẹ ìlú ni mo ti wá lọ Ẹdẹ NASFAT láàárọ̀ mo tún ti ń bẹ ní Ẹdẹ tìmí àgbàlẹ ní ìsìn lọ́sàn-án yìí mo tún ń lo Ẹdẹ bùnmí tí bá kò mí Ẹdẹ bónú Ẹdẹ yasala tí bá kò mí mo tún lọ bẹ lẹ́dẹ̀ lónìí náà ọlọ́mọdé ẹgbẹ́ ẹ̀mí Ògbómọ̀ṣọ́ lẹ́dẹ̀ ọlọ́kọ̀ọ́mọṣẹ́ ìdúró ti wà. Ṣé ẹ rí ọ̀tọ̀ ni tí mo rò pé màá bá ń lẹ̀ ọ̀tọ̀ ni tí mo bá. Oníjẹ́ ń sọ̀rọ̀ yẹn bí mo ṣe rò pé màá sọ bí mo ṣe palẹ̀ mọ́ ẹ̀. Torí pé gbogbo èrò ọkàn mi ni pé àwọn ọmọ kéwú bíi tèmi ni mò ń bọ̀ wá bá bí irú bí mo ṣe wálé kéwú ń jẹ èlò lọ́dọ̀ bàbá wa ní Madul Islami. Mo rò pé àwọn ni kó wá dàbí ìgbà tí ọmọ kéwú àtọmọ kéwú tí wọ́n jọ ń tọ́ kéwú fún ara wọn. Èmi kàn jẹ́ senior wọn ni ní kíláàsì mo rò bó ti yé classmate náà ni gbogbo wa lọ́dọ̀ Mudir torí pé ẹ̀gbọ́n ọ̀gbábúrò náà ni á lọ́dọ̀ wọn ọlọ́pàá ṣàjàrí wọn pẹ̀lú wọ́n gbà mọ́ adébíyì nísìnyí mo rí i pé kì í ṣe ti àwọn
ọmọ kíláàsì mo rí báwọn ìyá wa náà ń bẹ ń bí òní jẹ́ ká sọ̀rọ̀ tàwásùl bí ìgbà tọmọkéwù àtọmọkéwù ń tọ́kéwù fúnra wọn. orí pé tí wọ́n ní kí n sọ òun ni kí ni o àtàwásùl ṣe mọ̀ pé bá ṣàlàyé ẹ̀ láàrin àwọn ọmọkéwù ní bá ti sọ ṣùgbọ́n náà tí ó gbà yé àwọn ìyá yìí ní gbà sọ. mọ̀ pé mo ti wí yẹn ní ìsìn tàwásùl ti yé ìyá yẹn àbí bó ti yé yín. ó ti yé wọn gan. ó ti yé yín báwọn. ó yé wọn. ẹ jẹ́ ń fún yín lápẹ̀rẹ̀ ń tà ń wí. ẹ̀yin ṣe rí wákàpọ̀ tá a máa dá nílẹ̀ Yorùbá ẹ gbọ́ mi gbà wọ́n bá parí ẹ̀ wọ́n ní wọ́lá Musa wọ́lá Isa wọ́lá Nábì tó fi fẹ́ kó wa jọ. ẹ ti gbọ́ wákà rí wọ́n ti máa ṣe àdúrà yẹn bọ̀ tó máa fẹ́ parí ẹ̀ wọ́n wá ní wọ́lá Musa wọ́lá Isa wọ́lá Nábì tó fi fẹ́ kó wa jọ. ó ti yẹ ìyá bá ẹ ti gbọ́ rí. kódà àwọn náà ń da. wọ́n mọ̀ wọ́n mọ̀. mo rò pé ó ti yé bá a ní ìsìn ìlànà tá a fi máa ṣàdúrà nílẹ̀ Yorùbá àti láwọn ilẹ̀ bòmíì náà tí ọ̀bá bá a ti ṣàdúrà mu la fẹ́ ṣàlàyé. ó ti yé ẹ̀yin màmí báwọn ọlọ́mọ akéwù kálí ilé ìbá jẹ́ta ọlọ́mọ akéwù bá ti mú kọ́ yìí o ṣùgbọ́n àwọn ìyá yìí gan-an lọ̀rọ̀ yìí ló yẹ wọ́n gbọ́ yé jù dáadáa. ṣé wọ́n rí kinní kan ló bàjẹ́ lára wa gẹ́gẹ́ bí mùsùlùmí ilẹ̀ Yorùbá tọ́rọ̀ kì í fi yé wa. ẹ bá ṣe wà yìí ní sìkẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá a máa ń kírun dáadáa à ń ṣẹ̀sìn dáadáa ilẹ̀ Yorùbá nkẹyọ kan ló ní problem lára wa lọ́rọ̀ kì í fi yé wa ẹ mo ṣe gbẹ́nu lé ní ìsìn ẹ ti máa wò pé èwo tó lé lé ó dáa ní ìsìn lẹ́yìn sọ pé mo fi ọyàn màá mi búra ọyàn tí mo mú ọlọ́wọ́ wọlé akínní kan màá mi lọ́nà ọ̀run bàá mi nù sàárè wọ́n lọ di sàárè bàbá rẹ pé tó bàbá mi má sùn lọ́run sẹ́mi pé gbogbo àwọn nǹkan ó kọ́mọ̀ lọ́dọ̀ wa lẹ̀ Yorùbá ń bí mo rò pé sẹ́mi àní ìsìn sẹ́mi pé kọ́mọ̀ lẹ̀ Yorùbá dáadáa ṣe rí gbogbo orú àwọn nǹkan yẹn la fẹ́ wo ntí Islam sọ ń pa ẹ̀ ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ mo fẹ́ júwe kíní kan bẹ́ẹ̀ yẹn mọ́ mi ntí ò da lára wa tọrọ kì í fi yé wa tá a fi máa tako gbogbo òdodo ọ̀rọ̀. gbogbo òdodo ọ̀rọ̀ la máa tako nílẹ̀ Yorùbá wa yóò àwọn tí wọ́n yìí tako òdodo ọ̀rọ̀ díẹ̀ ni o kódà nínú aláàfáà tẹ ẹ bá ṣàlàyé fún báyìí tẹ ẹ mẹ́rin wá pé tí Kùránì wíìnì táàdì sí wíìnì yóò máa wá bí ó ti lọ àyà lọ́rùn ó lè padà bá a débi pé kò yé yín nígbà ẹ̀ má bàa jì ní. níbi tí ó rún yẹn mánu bá a tẹ̀yìn ọmọ bàa jì ní ọ̀tán nu òun á máa fi bàa jì ní da àwọn tí wọ́n gọ̀ bíi tiẹ̀ lórí lọ́ra yìí. nǹkan yọ kan náà ló bàjẹ́ lára wa tí kì í fi jẹ́ kọ́rọ̀ yé wa. afaani ya khadimal jismi kam tashqa li khidmatihi. ya khadimal jismi kam tashqa li khidmatihi. atadul buribuha mimma fihi khusranu. atadul buribuha mimma fihi khusranu. aqbil ala ruhi wastakmil fadailaha. wà lára wa àárín kan àárín kejì. ya khadimal jismi kam tashqa li khidmati. bí nǹkan bá ń ṣe kan gbogbo ayé ó rí pé nǹkan ń ṣe kò sẹ́ni tó lè rí kejì bí dààmú bàbá. ya khadimal jismi kam tashqa li khidmati. ẹ wo ní ìṣe bá ṣe kóra wa alẹ́ sọ pé bàdá ìfá ìbàdá yìí ọ̀fà eléyìí dúdú eléyìí pupa eléyìí rí báyìí eléyìí ò rí báyìí aṣọ tẹ́lẹ̀ ìwọ ọ̀fà aṣọ tẹ́lẹ̀ ìwọ ọ̀dà ìwọ ò ṣe lọ́sọ̀ tiẹ̀ aṣọ tiẹ̀ ṣe rún ó ṣe lọ́jù ayé ọ̀run ṣe gbé tiẹ̀ gbogbo ẹ̀ láàmú ríran rí ìyí tá a lè rí yẹn là ń mójútó ẹnìkan mójútó ìjì òru. ya khadimal jismi kam tashqa li khidmati. atabilu buribuha mimma fi khusranu. ẹ̀wọ̀n eléyìí tá a rí yẹn
خسران أقبل على روحي واستكمل فضائلا. ẹ̀yin máa mi èyí tó yẹ ká mójútó gan lẹ̀mí wa táàrí ìjọ bẹ́ẹ̀ ti dá iṣẹ́ rẹ̀ mi yín rí. bóyá bẹ́ẹ̀ bá délé ẹgbẹ́ báyìí àti kẹ́ wò nù mìíràn ṣẹ́ rẹ̀ mi yín. ẹ wò nínú agbárí ṣẹ́ rẹ̀ mi yín. ẹ ká sí òkè níbi mìíràn ṣẹ́ rẹ̀ mi yín. ẹ̀mí yín tẹ̀rí yẹn ló dẹ̀ ní problem kì í ṣara tẹ́ ẹ̀ wò. أقبل على روحي واستكمل فضائلا. gbogbo ẹni ẹ bá ṣe wáàsí fún láyé tí ọba yé ẹ̀mí rẹ̀ ní ọ̀nà àlàáfíà. وأنت بروحي لا بالجسم إنسان. ẹni tí ń jalè ẹ̀mí ẹ̀ ní ọ̀dà ẹni tí ń ṣe ṣìnà ẹ̀mí ẹ̀ ní ọ̀dà ẹni tí ń dalérú ẹ̀mí ẹ̀ ní ọ̀dà ẹni tí ń wo bíi kọ́ bàjẹ́ fẹ́ lómi ẹ̀mí ẹ̀ ní ọ̀dà ẹni tí ń wo bíi kẹ́ni tọ́jú ó ṣubú ẹ̀mí ẹ̀ ní ọ̀dà gbogbo tó bá ti jẹ́ wá bàjẹ́ tó wà lára èèyàn pátá ń tó bàjẹ́ lára rẹ̀ náà ní ọ̀dà kì í ṣe ara tá à ń fojú rí. أقبل على روحي واستكمل فضائلا. ọlọ́pàá tó fi já sí pé lónìí ẹ̀mí yíyẹn lèmi fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀kọ́ kó kàǹkàn ẹ̀kọ́ kàǹkàn ẹ̀kọ́ fọ́nù náà ká ẹ̀kọ́ ṣe fọ́kọ́ mọ́ gbà bọ́bá má lọ̀rọ̀ mi ò yẹ yín bí ọ̀bá máa sọ pé kí ni wọ́n wí ni. وأنت بروحي لا بالجسم إنسان. وأنت بروحي لا بالجسم إنسان. ẹ̀yin máa mi ẹ̀yin bá mi ṣé ẹ̀mí yín ti má ṣe máa sọ̀rọ̀ lọ ṣé máa sọ ẹ̀mí ti lálàáfíà ẹ̀ ní sọ pé mò ń bú yín ẹ̀ ní kí ni wọ́n ń wí ṣáà ti wà papọ̀ ọlọ́run yìí ọ̀dà fún yín. Àmín. ṣé ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ká fi kinní kan èèyàn kan ká fi sọ pé kọ́lọ̀ ń fi ṣe kinní kan ẹ̀sìn wọ ọ̀fẹ́. Allah. gbogbo ìlànà tá a fi máa bẹ lọ́nù láyé ọlọ́run ní ká pè ó lé kò ní ká pè nǹkan míì pẹ̀lú òun kò sì ní ká fi kinní kan ṣàkàsọ̀ lẹ́yìn tó fẹ́ tá a sọ ní ìsìn wá sí ìyá ọ̀pọ̀ kankan tó bá ti yé wọ́n tán ẹ wo gbó lànà tọ́lọ̀ bí máa ṣàdúrà náà Al-Qur'an ẹ gbọ́ Rabbana 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 ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́run wa o olúwa wa o ẹlẹ́dàá wa o olùtọ́jú wa o olùrè wa o ta là ń pè Allah. ẹ wo anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ó ní Allahumma 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 ìtumọ̀ ẹ̀ náà ni ọlọ́run wá o ẹni tá à ń sìn o olùrè wá o olùmójútó wa olùtọ́jú wa gbogbo ntànàbí náà gbé kalẹ̀ fún wa ta ló ní á pè Allah. ẹ wá wo àwa ìṣòro táwa ní ó jọ ìṣòro táwọn kèfèrí ní ẹ mọ̀ ìṣòro táwọn kèfèrí ní àwọn kèfèrí náà sọ pé ọ̀sán náà àwọn náà gbà pọ̀ lọ́wọ́ wa àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀bọ̀dẹ́rì tí wọ́n ń bọ kíní wọn tí wọ́n ń bọ kìí ṣe pé wọ́n mọ̀ pé nǹkan kan ń bẹ tó ju kíní táwọn ń bọ yẹn lọ bẹ́ẹ̀ bá wá bí wọ́n léèrè pé kí ló dé tẹ̀ ń bọ kíní wọ́n sọ pé li yuqarribuna ila Allahi zulfa kó kàn lè sún àwọn ọmọ ọlọ́run ni wọ́n bìlí pé ọlọ́run bùkátà sí intermediary there must be an auxiliary God an assistant God gbọ́dọ̀ wà. A gbọ́dọ̀ rí vice God bá a ṣe rí vice president deputy governor vice chairman deputy senate president deputy speaker tí ẹ gbọ́dọ̀ àwọn yẹn náà ní deputy wọ́n gbà pé bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ dọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run yẹn ò ṣeé dé àfi káwọn rí auxiliary God tí ó máa ran àwọn lọ́wọ́ láti dọ́dọ̀ Allah. irú ìṣòro táwọn kèfèrí nìyẹn déédéé irú ẹ̀ náà ń bẹ lọ́dọ̀ àwa mùsùlùmí. Ìjọ tí tẹ́nìkan wá dánwó ẹ̀wò pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó sọ fún ànábì pé masha Allahu wa shi'it. ẹ̀kọ́ ń bẹ ní Ìsìláàmù kọ́ lọ́n jẹ́ ó yé adébá. Àmín. ẹ̀yin màámi Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. ṣé tí ń yé yín bọ̀. sẹ́ńgọ́ ẹnìyẹn lọ bá nàbì ó ní masha Allahu wa shi'it. Ọlọ́run ń fẹ́ nǹkan kan ṣùgbọ́n bọ́lá ń bá ti sáyẹ̀nsì tá a tún wá rí signation ànábì ń bẹ̀ nǹkan wọ́n bọ̀ sí. Allah.
sallallahu alayhi wa sallam. ọlọ́run jẹ́ ọ̀dọ́ bàbá tí wọ́n kọ́ àgé ọlọ́run ló ní kọ́kọ́ akọ́yanjú ọ̀bá dàrú. alábìíní signation tèmi bò. lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́. lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́ bọ́lọ́mù bá ti sáìn tán kẹ́mi náà tó wá buwọ́lu ìwé ó kàn dàbí ká sọ ní ìsìn pé ààrẹ orílẹ̀-èdè yìí president of the Federal Republic of Nigeria ó endorse dọ́kúmẹ́ǹtì kan kẹ́nìkan brigadier general kí brigadier tó tún wá general ọlọ́run náà ní àìdíà brigadier lọ àbí òní lọ fà ọlọ́run yóò dáa fún yín. àmín. brigadier lọ kò sírú ẹni ọ̀hún gómìnà state ìjọba ti sọ̀rọ̀ ẹni ipa rẹ̀ tó ká gómìnà òní láàrin orílẹ̀-èdè ẹni bẹ́ẹ̀ gba fùbàrà tí wọ́n fùbàrà kan lè ṣe ipa káàdé ọ̀ká lẹ́yìn náà làárẹ̀ sọ pé ibi ọba dé ntó ibi ọba dé ntó lẹ́yìn ọlọ́run tí wọ́n sọ fún ààrẹ kó tó kò sẹ́ni yóò lè sọ. lẹ́yìn ọlọ́run tí wọ́n sọ fún ààrẹ kó tó ẹni lè sọ̀ọ́sì. ọba àlekè ọlábẹ̀ tí wò ó gbogbo tó bá ti fẹ́ ní ó ṣe wà má tasha'una illa an yasha Allah Rabbul alamin. ara àbí bá sọ pé masha Allah wa shi. Ànábì wa sọ pé aja'altani lillahi niddan. sọ̀rọ̀ wá sèmi àtọ́lọ́n gbẹgbẹ́ pé ntáyọ̀ ọlọ́run bá fẹ́ ó ní ìgbòmí náà bá wá fẹ́ kíkiri tó ṣeé ṣe. má fọ adẹgbẹ́ má fọ adẹgbẹ́ kúl masha Allahu wahada sọ pé bọ́lọ́n bá fẹ́ lónìí kan torí gbogbo ntọ́lọ́n bá fẹ́ nìkan ni ó ṣe lẹ́yìn ọlọ́run kò sí nǹkan mi. torí ẹ̀ ìyẹn ti bì í wó dànù gbogbo ẹni tí bá ń sọ pé àfọlànàbì tọrọ ó bí wá bí òbí wó àdéhìsì yẹn bí wó tán ẹ wá lè máa gbọ́ onímọ̀ mi ẹ gbọ́ wọn lànàbì sọ pé tawassalu bijahi fa inna jahiya inda Allahi azim hadithun mawdu ba'id jiddan anil haqq. àdéhìsì yẹn ò exist ó kàn exist nínú làákàyè ẹni tó fẹ́ dọ̀rọ̀ tọrọ òye sì máa rú wọn àwọn mustachiriku àwọn orientalist wọ́n ti wọlé Yorùbá ẹ̀ mọ́ra o. Ayakumullah. wọ́n sì ti wọ̀ pẹ́ wọ́n kàn ṣẹ̀ṣẹ̀ gorí kóde wọ́n ṣẹ̀ṣẹ̀ nàrú ọrùn ni wọ́n ti wọ̀ pẹ́ tá a ti mọ̀ torí ẹni tí ó bá kọ́ istishrak ní jamia yóò ti mọ̀ bí wọ́n ti wọlé Yorùbá pẹ́ àti ń gbóòórùn wọn ti pẹ́ mo rò kó tí ẹ báyìí ní ìsìn àti ń gbóòórùn wọn pẹ́ ṣùgbọ́n ní ìsìn wọ́n ti ń gbójú wọn bóde pé orientalist làwọn. irú àdìsí wọn máa kanú o bánàbí sọ pé tawassalu bijahi ẹ máa fọlá mi iyì mi àpọ́nlé mi ìbàbàrà mi bí mo ti tó ẹ fi máa béèrè oore lọ́dọ̀ Ọlọ́run ẹ fi máa ṣàkàsọ̀ sọ́dọ̀ Ọlọ́run fa inna jahiya inda Allahi àti nítorí pé iyì mi ànábì àtàpọ́nlé mi ọmọ tó bí pọ̀ o ìwọ náà gbọ́rọ̀ yẹ bó ṣe gbọ́ ní ìsìn tí ọ̀bẹ jọ ń tọ́ da létí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ń tọ́ da létí lọ́dà làákàyè. nǹkan máa dá létí tí ò ní dá ní làákàyè tí yàrá ní làákàyè tó ní àjọ tá a fi jọ nǹkan tàṣẹ rẹ̀ sì dá tí èyí ṣe pé àṣẹ rẹ̀ bábá da nǹkan sí i ìmọ̀ ju èrí mọ́ ògì. Ayakumullah. Ojú àṣẹ rẹ̀ tóbi. torí pé ojú àṣẹ ló làákàyè ẹlòmíì ti fẹ̀ jù bí bàbá abádégò ní ojú ùgò lójú àṣẹ làákàyè bẹ́ẹ̀ bá ń da nǹkan sí tèrítèrí ní ọmọ ọlọ́ọ̀sàlẹ̀. Ayakumullah. ń tẹ́ ẹ sì lè ṣe sí òsì wà má yàtàdá kẹrù ní ilá. ẹ bá jẹ ní ọlọ́run bá pé làákàyè ọ̀rọ̀ lè yé ni mo fi sọ lẹ́ǹkan pé ṣé ẹ ti wà ń bí sẹ́yìn náà tí ìmọ̀ rí ní ìsìnkú ẹ̀ tí ń wò pé ọ̀rọ̀ yìí ti le ju ṣó sì yí ó rí bẹ́ẹ̀ ṣé ò ti máa rí bẹ́ẹ̀ lójú yìí máa rí kò rí bẹ́ẹ̀ àwọn ìyá gidi ní màá ń bẹ ní wàláì báwọn ìyá gidi ti ń bẹ lókun ọ̀sán jà náà nù ẹ rí wọn jí màlúù wọn ti máa kún
yàrá mi wá ti máa kún lọ́rọ̀ yẹn tó lọ́njẹ́ ọ̀dà fún mi. àmín. ìkànnù a gbọ́dọ̀ fi ọlá ẹnìkan tọrọ. ẹ wá jẹ́ mọ́ ọ̀rọ̀ kan tó máa mú wá fún yín wọ́n tó bẹ́ẹ̀ fi dọ̀rọ̀ rú ni o. àwọn tí wọ́n sì gbèrú òròrí yẹn náà wá àwọn orientalist yìí ni nísìnyí a máa bóde tiwọn lọ́rùn nígbà wọn ti fira wọn hàn yẹn àwa náà ṣe kí ni o á jáde tiwọn mo rò bó ti yé wọn alánàbì sọ pé Allahumma salli ala Muhammad kama sallaita ala Ibrahima wa ala ali Ibrahima wa barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahima wa ala ali Ibrahima fil alamina innaka hamidun majid. sáwà papọ̀ wọ́n wá sọ pé ń bẹ̀ àná Muhammad náà ń fi ọlá ànábì Ibrahima tọrọ ni irọ́ ni wọ́n ń pa. sábà pé àwọn màámi tí èsì ṣe pé kéwú yé wọn pọ̀ tó ṣe pé bákan náà lèmi àti wọ́n rí ń bi kéwú tí ọ̀dọ́ yé wa nígbà táwọn ti gbọ́ Muhammad tá a gbọ́ Ibrahima agbọ́ lákọ̀ọ́kọ́ agbọ́ Muhammad agbọ́ Ibrahima lẹ́ẹ̀kejì sábà pé lẹ́ẹ̀kan tó bá ní àṣẹ ọ̀rọ̀ yẹn ń bẹ̀ yẹn o àná Muhammad ń bọ̀ láàdọ́ Ibrahima bẹ́ẹ̀ náà ni ẹ̀ ń gbà bẹ́ẹ̀ ní gbà bírígédì ayẹyẹra wàlẹ́ ìrọ́ni ìtàn yìí wàlẹ́ ìrọ́ni wàlọ́ọ̀hì baba mudiru Ọlọ́run yóò dáa fún yín Ọlọ́run ló ní ẹ̀kọ́ àńkéwú kó yíya déédé ntànàbí wù bẹ́ẹ̀ náà lèèyàn máa tọrọ wúri Ọlọ́run ṣàánú mi déédé irú àánú tó o ṣe fún lágbájá simple ìtànàbí màmá wí ni pé Ọlọ́run irú oró tó o ṣe fún Ibrahima yìí máa pọ̀ irú àlùbáríkà tó o ṣe fún yìí pọ̀ irú àánú tó o ṣe fún yìí pọ̀ bàbá àgbàgbọ́ mùsùlùmí àkọ́kọ́ ẹni tọ́kọ́ ṣe gbá ẹni kọ́ ṣàwọ́ ànábì wá ro gbogbo ẹ̀ lónìí tó o ṣe fún Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà kì í ṣe pọ̀ ń fọlá ẹni yẹn tọrọ irú oore tọ́lọ̀ ń ṣe fún ló wù ọ́ lóṣojú kòkòrò ẹ̀ kò sì léèwọ̀. jẹ́ bí àpẹẹrẹ ní ìsìn kí n Ọlọ́run o bàbá wo ẹ̀kọ́ làgbà wọ́n Ọlọ́run tó bùn mímọ̀ irú mímọ̀ tó bùn yìí Ọlọ́run ṣe bùn èmi náà ṣé mo ti fọlá àwọn tọrọ nu bẹ́ẹ̀ kọ́ ẹni tí ń bẹ lọ́dọ̀ wọn ló wù mí Ọlọ́run o ọmọ bàbá wa ni wọ́n wé láwà ní súnà yìí Ọlọ́run ṣàánú èmi náà irú bọ́lọ̀ ti ní láwà ní rọ̀wọ́ lọ́rùn yóò ro èmi náà lọ́rùn irú oore tọ́lọ̀ ṣe mú Ọlọ́run tọrọ àyẹ̀bẹ̀ẹ̀kọ́ Ọlọ́run o sọ mí di jagunjagun kí n lè kojú Boko Haram kí n yìnbọn fún wọn kí n kó wọn dà á lẹ̀ kí gbogbo wọn kó nílẹ̀ tán kọ́lọ̀ lò mí sábàbí ìjọ ń bá sí fẹ̀yìntì kí n má bógun náà bó ṣe ṣe ti bírígédíà jẹnẹra. sáwà papọ̀ sábà kí n ṣe pé mò ń fọlá àwọn tọrọ èyí tí mò ń sọ ni pé irú oore tọ́lọ̀ ń ṣe fún wọn yìí oore má pọ̀ oore ń dà Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fèmí náà ojú bẹ́ẹ̀ lọ èèyàn lè rú oore lára èèyàn kò tẹ́lẹ̀ wọn ẹ̀ sọ́jẹ́ báyìí ní ìsìn Ọlọ́run ṣe àwa náà lẹ́ni táwọn èèyàn ò rore lára ẹ̀ tí wọ́n fi máa bìrì oore ẹ ṣàmì wọ́n ìṣàánú èmi náà ìṣàánú èmi náà wọ́n ìṣàánú mi wọ́n tó ti ṣàánú àwọn báyìí kó ṣàánú èmi náà Ọlọ́run bùn èmi náà mímọ̀ bíi ti mùdírù kán lè máa sọ pé rúùmọ̀ mi Ọlọ́run bùn àwọn. àyè ọmọ wa. sáwà papọ̀. àgbẹ̀yìn bàbá. ṣe rí wọ́n máa ń mú ọ̀rọ̀ yẹn náà wá sọ láti Ibrahimiya wọ́n mú wá láti fi dojú ọ̀rọ̀ lu tí ó sì rí bẹ́ẹ̀ ó di méjì ẹlẹ́kẹ̀ẹ́ta nínú tó tó wọ́pọ̀ ńlẹ̀ Yorùbá yìí òun ni ibadatul qubur tawassul bil amwat káwọn èèyàn máa fi òkú tí ń bẹ nù sàárè kán fi máa ṣàkàsọ̀ wá lọ di sàárè yẹn gangan kódà wọn á jókòó ń bẹ wọn á tún tẹ́ni. Amaja azagabirula láàkúlì ìdàlẹ́lù gbogbo bí ẹ bá ti rí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n péjọ tí wọ́n ń ṣe ìṣesí yẹn ṣé kèmí àti yín sòótọ́ ọ̀rọ̀ fúnra wa mùsùlùkù ni wọ́n. ẹ̀yin náà mi ṣáà wà papọ̀ ẹ wá dédì sàárè kan ní ìsìn kì í ṣe ó ti yàtọ̀ síbẹ̀ kan lọ ṣe ziyara tẹ
ìsìnkú ẹ lọ bẹ ìtẹ́ kú wò ló fi dáa tán fi ní ká máa sìnkú wa sí ìtẹ́ ṣé ìtẹ́ náà lẹ́ ń pè ní Ẹdẹ ṣé tẹ́ náà ni l'Ógbómọ̀ṣọ́ orí tẹ́ làwa máa pè ṣùgbọ́n nítorí pé àwa la ti kọ́kọ́ colonize yín rí ṣe mọ̀ pé Ọ̀yọ́ state náà gbogbo Ẹdẹ ìtẹ́lẹ̀ bá mi ẹ má bínú ṣe pé Ọ̀yọ́ náà ni ká tó pín yín mọ́ Ọ̀ṣun wọ́n bá sì wù á padà ní ìsìn wọn kó ti fẹ́ tọ́ pín pọ́nà tó rẹ̀ yẹn máa ní bá mi ní òde rí bẹ́ẹ̀ mọ́ láíláí so orí tẹ́lá wa ń pè é ọ̀dọ́ wa lẹ́tí mọ́ ẹ̀ wá mú tán ẹ mú tẹ́lẹ̀ kan ẹ forí rẹ̀ lẹ̀ kò sí gángan. náà ṣáà àpapọ̀ kì í ṣe pé o fẹ́ ṣe ziyara makbaro kó o lọ bẹ̀ kó o ṣàdúrà tánàbí ní ká máa ṣe kó o sálámà sí wọn kó o ṣàdúrà fún ọ kó o sì máa lọ kó o ṣe yẹn o wá lọ di sàárè tí ń bẹ lágbolé yín wọn ní séwù lẹ́nu ta ló sọ fún ẹ gbọ́dọ̀ ń gbà séwù. wọn lálẹ́ ìfà ni ta ló sọ fún ọ bọ́ọ̀lì nǹkan fà wájú Ọlọ́run ta ló sọ bẹ́ẹ̀ fún wọn. ìwọ wá ń bèrè orí lọ́wọ́ ẹ̀ bàbá àlífà ẹ̀ ṣàánú mi lọ́nà ọ̀run bàbá àlífà bóyá wọ́n ń nà wọ́n lọ́wọ́ ní sọ́ọ̀mù. bàbá àlífà ẹ̀ máa sùn. bàbá àlífà ẹ̀ máa sùn lọ́rùn séwù ẹ̀ máa sùn séwù o tún wá ń pè é ẹni tó bùkátà sáànú tó bùkátà sí wọn náà ṣàdúrà fún o tún wá ń pè ká ṣe bẹ́ẹ̀ wọ̀ ni ẹ má bàa yàn ṣe mo rò bó ti yé ẹ sì rí pé tí mo wí yẹn pọ̀ gan. Ànábì ní la tusallu ila al-qubur ẹ má lọ di sàárè pẹ̀lú lọ kírun bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀rí láàtú sọ́lù yẹn náà ẹ má lọ di sàárè lọ ṣàdúrà bẹ́ẹ̀ ẹ wo nǹkan torí Ọlọ́run ẹ má lọ di sàárè lọ ṣàdúrà bẹ́ẹ̀ ẹ má jókòó lé sàárè lórí èyí tí ń bẹ ní tẹ́nìsì ṣe é lé lọ bẹ̀ lọ jókòó ẹni abábá ń tẹ́ tó jókòó bẹ́ẹ̀ nínú kápẹ́ ń wèrè àbí ká sọ pé arábí fẹ́ gé orí àwọn arábí ó di ramani nù ó yẹ fẹ́ gorí afusa ọ̀tán nù Ọlọ́run ló ní kẹ́ni kankan máa jẹ́ ramani nù. kò sì sá afusa nù àwọn obìnrin. rárá kò sí. alhamdulillah kẹ́ni kankan jẹ́ ramani lẹ́dẹ̀ ni ramani máa náwó àní ẹ̀ mọ́ta náwó sí ramani lẹ́dẹ̀. sáà wọn papọ̀ ètò ìbọn sọ́ndẹ̀ lélẹ́ yìí o èèwọ̀ ni àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n á lọ lójókòó lórí sàárè sí gbogbo ẹ̀ gbogbo ntí òkú yẹn kò ká tà sí lọ́dọ̀ ẹ̀ kò dúkò ṣàdúrà fún lọ kò lọ ṣe ziyarọ ẹ̀ kò ṣàdúrà fún kò sì máa lọ tó ṣe báyìí níṣe káwa máa pe òkú ká máa pè pé kó wá ṣoore fún wa ó lè máa rá wọn rìn míì wọn ní ya Rasulullah kò bí bí ẹdí inú yóò sì máa dùn ẹ́ tó máa mọ ẹni tí ń ṣe rú síkìrì ní ọ̀nà òun ṣe fa ẹ̀yìn ọ̀tọ̀ á máa mọ̀ lówó níbi lẹ́ni tó yẹ ká ẹ gbá etí ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ máa ń ti ń. ẹ̀yà kò mú wà. La ilaha illallah. ó yẹ ká ẹ kì í má lẹ̀ ká ẹ lù ní àlùbami pé àáfà lẹ́nu yín. Ya Rasulullah ẹni gbọ́dọ̀ ẹ ti mọ bẹ́ẹ̀ mi báwo kò sí ní ìyẹ́dí. وتداركني وأنت أبي lẹ́nu àbá lùlù táyé lù wọ́n ló jẹ́ wọ́n máa ṣe wọ́n rán wọn. tó bá ṣe pé òfin kan wà ní tó ẹ̀ǹpáwà wa báwọn tó bá ti ṣe bẹ́ẹ̀ ká wọ́n ní ẹ̀jẹ̀ gidi tá a ti kú bíi mẹ́wàá lẹ́sẹ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ̀yẹ́ sì wọ́n ní ìsìn gbogbo èmi àti àwọn màámi tí kéwù òye ọ̀rọ̀ gidi láàrò pé ń sọ wá pàdé àkọ́là àfa àdébàṣá òun wọ́n sì dùn àtọ̀pọ̀ olówó èèyàn gbá wa tó bẹ̀ yẹn ó lù wá jìbìtì àtọ̀pọ̀ olówó ṣé ẹ mọ̀ pàwọn àlàyé nǹkan ní èjì jìbìtì ẹ̀ tọ́lọ́ ti mọ̀ pé tó ń ṣe lánàá tó ń gbé gbowó yóò tó ṣe ní ọ̀la Ya Rasulullah ìwọ oṣù aláwọ̀ tó yẹ kó o sọ pé ya Allah
kó lè bí ẹ̀rí ọwọ́ mi rè fàmí gòkè máa gbé lọ èsì ti ń lé dáṣe ìwọ náà bá ṣe ha wò mí wo àǹtà àbí wọn bàbá mi wà má kánà Muhammadun àbá ahadin min rijalikum ẹ wò ìtajà Kùránì wà lórí ẹ̀ tó clear ẹ máa bí nǹkan ṣe máa clear tó bá nù Kùránì tí ó wà á rú àwọn lójú ṣùgbọ́n ẹ̀ máa rú wọn mustashriku àwọn orientalist wọ́n kàn fẹ́ da ojú ẹ̀sìn wa rú wọ́n fẹ́ dàrú máa lójú wọ́n fẹ́ dá confusion alẹ́ kọ́ mọ́ bá yé wa àwọn yẹn lè wá gbé nílẹ̀ bí ṣe fáàlì orientalist kọ́ orientalist ni sáà wà papọ̀ àgbọ́yé bàbá torí bẹ́ẹ̀ ọ̀kan tó nu ibadatul qubur wọ́n máa wá máyà kan wá nu Kùránì wọ́n á ní kò yé àwọn tí wọ́n ń wí bẹ́ẹ̀ ni àwa ni wọ́n ń sọ bí òye wọn ẹ wo bọ́ọ̀rọ̀ ṣe clear sí wa tó yìí wọ́n tún ní òye à wọ́n á ní mùsùlùmí wọn èékù bal ahya'un inda rabbihim yurzaquna ṣé ń tọ́lọ̀ wá wí ni wọ́n wí. ọlọ́wọ́ ọmọ wí irú ọ̀wọ́ ọmọ wíru ẹ̀sìrì ni kò yé èèyàn bí ẹ̀dá ti ráyà ń ti yín bí ọ̀bá yé yín nílò owó jìdújìdú ẹ̀ nínú àwọn tàfàṣìrì tó lálàáfíà bẹ́ẹ̀ bá tó ka tẹ̀síìrì náà àwọn tẹ̀síìrì tí ò ní túmọ̀ lẹ́mọ̀ kàkáàkiri ẹnìkan gbé tẹ̀síìrì kan jáde yé lónìí tẹ̀síìrì yìí 1995 wọ́n ṣe tẹ̀síìrì 1995 ni wọ́n ṣe tẹ̀síìrì tẹ̀síìrì ó ní kódà ìdí méjìlá ni bàbá àjọgọ́rùn ún dì tó ń ṣe 1999 ni wọ́n wá gbára lédè òfin múdàjú ẹ̀sìn wa àwọn tàfàṣìrì ìpìlẹ̀ wọ́n ń bẹ́ẹ̀ kúrútùbí ń bẹ́ẹ̀ tọ́bárí ń bẹ́ẹ̀ àwọn tẹ̀síìrì gidi àdùwá olùbàyà ní bẹ́ẹ̀ àwọn tẹ̀síìrì tó lálàáfíà inú tẹ̀síìrì ń bẹ́ẹ̀ gbogbo àwọn eyín wó orí tẹ̀síìrì 19 wọ́n mọ̀ ọ́mà mẹ́fẹ̀ẹ́ dákọ̀ tẹ̀síìrì ní ọ̀gá ẹ̀ má bàa lọ rà olùbẹ́lòmíì náà bá ara tí àkànlé èsì tọ́bẹ̀rẹ̀ sí ike tí ọmọ ọ̀dà lórí gbogbo tó bá ti kọ́ ń kéwú láyé lọ́dọ̀ ẹlòmíì nǹkan gidi ni kò mọ̀ pé wọ́n máa kọ́ nǹkan kí nǹkan ṣé ẹ mọ̀ pé bíbélì kan kọ́ ní lárúbáwá ń bẹ. àtúni àtẹ̀bárí tí al-kitabul muqaddas al-kitabul muqaddas ìyàtọ̀ amẹ́rin wá ń bẹ̀ pẹ́pẹ́ ẹ bá wọnú kitabul muqaddas ọ̀tún nǹkan yẹn nu kò mọ̀ pé bíbélì ló wú ké kò mọ̀ pé bíbélì ni ọlọ́jọ́ dá fáwọn àfáwọn àti ẹ̀kọ́ àǹjẹ́ sotori ẹ̀ ẹ̀yà wa àyífi nǹkan kan ṣàkàsọ̀ lọ́ọ̀dọ̀ ọlọ́run bá a fi wóore lẹ́yìn tọ́ba àlekè ọlábàfẹ́ ṣíṣe bẹ́ẹ̀ èmi lè jẹ́ ṣerúkú asgar èmi lè jẹ́ ṣerúkú akbar kódà èyí tó jẹ́ asgar lónìí náà lè padà sọ̀yàn lẹ́ni tí ọmọ ṣẹbọ ńláńlá tá a bá wà very careful ẹ wá wò kí la lè fi bèrè orí lọ́dọ̀ ọlọ́ àti kọ́kọ́ mọ̀ yìí tá a gbọ́dọ̀ ṣe ṣáà lọ́pṣọ̀n ṣọ́ọ̀tánẹ́tìfù wà ẹ̀ǹbẹ̀ aláàlí pọ̀ láyé jàrá ààbò lọ ìwọ ni jókòó sí jàrá ààbò. ntọ́lọ́nfẹ́ ó pọ̀ ju ntọ́lọ́hún ọ̀fẹ́ lọ tó o bá fi gbogbo ntí ọlọ́hún ò fẹ́ lẹ̀ o lè má lè ṣe gbogbo ntọ́lọ́nfẹ́ gan tán níbo ló ti wá yanjú ntọ́lọ́nfẹ́ dé tó o fi mú ìtọ́lọ́hún ọ̀fẹ́ mọ́ tó o bá fẹ́ rú oore lọ́dọ̀ ọlọ́hún ṣàdúrà ṣàdúrà àkọ́kọ́ ni ìwọ fúnra rẹ̀ ṣàdúrà ẹni tá dúà ẹ gbẹ jù láyé ẹni tó máa dúà ṣe fún rẹ̀ kì í ṣe ẹni tó rán yàn ládùúà lórí pé bọ́ ọba rán mi ládùúà ní ìsìn kò sí bí mo ṣe lè bẹ́ẹ̀ ṣàdúà yẹn tó kò lè dàbí kíwọ náà yanu lágbárí rẹ kọ́ ọ sọ ṣé mo mọ bí tí ń dùn ọ́ tó ni ọba lára ń ro mi ṣé mo mọ bí tí ń ro ọ́ tó orí ń fọ́ mi báwo mo ṣe mọ̀ pé fọ́rí ń tó ìwọ ló lè mọ̀ pé ọlọ́wọ́ kíní yìí orí mi ti bẹ́ẹ̀ yọbọ̀ èmi lè má mọ̀ pé orí rẹ bẹ́ẹ̀ yọbọ̀ kìnnà ní ọlọ́run ẹ̀fọ́rí lágbájá ẹ̀fọ́rí tí ń ṣe súlẹ̀ ọlọ́run yìí ọlọ́ ọlọ́run jẹ́ súlẹ̀ ọgbádùn náà ẹ̀fọ́rí ṣé mọ̀ pé èmi kan sọ bẹ́ẹ̀ ń tèmi ni ṣùgbọ́n súlẹ̀ mọ̀ pé orí ti ń bẹ lọ́rùn ọrùn ni
orílẹ̀ yẹn ń wò ni orí ti kú òǹbẹ ọrùn ló kù òun ní àsọ̀bọ́dọ̀ pé orí ya orí ọlọ́mọdé ọbọ̀ ọ̀lẹ̀ mọ̀dé ọbọ̀ òun mọ̀ mí ti ń rò ń tónu. mo rò bó ti yẹ ẹ̀yin náà lanu yín ẹ béèrè orí lọ́dọ̀ ọlọ́ anabi ni sallallahu hawa ijakum hatalmel anabi ni gbogbo ntẹ́ ẹ bá ń fẹ́ ni ká ẹ máa yanu ẹ béèrè lọ́wọ́ ọlọ́ ó débi iyọ̀ tẹ́ ìṣe bẹ̀ ẹ béèrè torí pé bí iyọ̀ ti rí o ṣe mọ̀ pé lọ́dọ̀ wa iyọ̀ tó nǹkan mélòó ni iyọ̀ ṣùgbọ́n bùkátà ní jọ́tọ́lọ́wọ̀n ọba gbọ́ lọ́mọ àwọn ìyá ìmọ̀. ẹ tí ì lọ jàrí kẹ́ ẹ gbàgbé iyọ̀ sọ́jà ẹ wàá gbàgbé iyọ̀ sọ́jà pé ẹ wá dé nílẹ̀ gbọ́bẹ̀ lé nílẹ̀ àgbà ẹ̀yin ọmọ yẹn bá mú yọ̀ nínú apẹ̀rẹ̀ tí mo gbé bọ̀ látọjà mi mo máa wó yọ̀ nù agbọ̀n kọ̀mọ̀ sí yọ̀ mbẹ́ àmọ́ra kí mo gbàgbé ẹ̀ sọ́dọ̀ ya bílí ọ̀tánu yà sọ pé ó dà lọ sọ́ọ̀bù ọkàn lọ́dọ̀ ya alátẹ bá ara yọ̀ wá mbẹ́ ọmọ òde bẹ́ẹ̀ wọ́n ti sọ́ọ̀bù rani à wọ́n mà ní màmá jáde wọ́n ti sọ́ọ̀bù ó dà báwo ya kúnlé lẹ́yìn kúlé bá ń gba yọ̀ wá lọ́dọ̀ wọn nígbà tí ó dé ilé ìyá kúnlé wọ́n ní ìyá kúnlé ó wà tọ́lẹ́ẹ̀tì ó dà ṣe sùúrù kí ìyá kúnlé ó jáde ìyá kúnlé ó tó ká jáde wọn jáde ó tó ká jáde láì bímọ ìyá kúnlé mbẹ́mbẹ́ ọba bá tó pé ìyá kúnlé ìyá ṣe hùn títí tí ọbẹ̀ dà tẹ́ bùkátà ni ọlọ́wọ́ gbọ́njọ́ náà nù. lànà mi sọ yìí pé sallallahu hawa ijakum gbogbo bùkátà yín ni ẹ máa béèrè lọ́dọ̀ ọlọ́nkọ́lọ́mbà yín bíá hatalimẹ́lẹ̀ ó débi iyọ̀ tẹ́ fi sínú ọbẹ̀ béèrè. idha sa'alta fas'alillah níjọ́ tó o bá fẹ́ béèrè nǹkan ọwọ́ Ọlọ́run ni o ti béèrè idha sta'anta bá o bá ń wóore fasta'in billah béèrè lọ́dọ̀ Ọlọ́run sẹ́ni gbogbo táwọn wíyẹn ń sìn ànábì ní kálukú máa béèrè tiẹ̀ ni wọ́n náà lanu béèrè oore má sọ àwọn àfáà di kọ̀ǹtráktọ̀ àdúrà. ọ̀nà ṣàdúrà fúnra rẹ. ṣàdúrà fún rẹ ṣàdúrà fún rẹ àwọn náà sì mọ̀ wá mú dáadáa òǹdé báyìí wọ́n ní kàdúrà mi lè gbà ní mo fi wá bí. kàdúrà mi lè gbà ní mo fi wá bí. Ọlọ́run dákun gbàdúrà rẹ. kàdúrà mi lè gbà ní mo fi wá bí. Ọlọ́run máa ṣàlàyé ìgbà tèmi. kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí. bàbá kọ́ bí ìlà mẹ́rin sí ní sẹ́yìn báwọn ìyá àwọn òbòdè wọ́n tó máa mọ́ olúwẹ̀ tó kówó yín lọ ọlọ́sàánú. ẹ wá wo nǹkan ẹni tí mo fẹ́ lò ń bẹ̀ lélẹ́ yìí o ẹgbọ́n tí mo fẹ́ lò ń bẹ̀ gangan o tí a mọ̀ pé wọ́n ní kádùá lè gbà ní àwọn fi wá bí ìgbà tó ṣe pé bí tẹ́yìn ti ń bọ̀ yẹn àdúrà kì í gbà ń bẹ̀. sẹ́rí wákà yẹn ikímọ̀ tó wà ń bẹ̀ nìyẹn o wọ́n ti zẹ́rò létí yín bẹ́ẹ̀ ò ṣe ṣàdúrà wọ́n zẹ́rò àdúgbò yín bẹ́ẹ̀ ò ṣe ṣàdúrà wọ́n zẹ́rò gbogbo tó ní í ṣe pẹ̀lú kàràkàrà yín bẹ́ẹ̀ ò ṣe ṣàdúrà àfi tẹ́yìn bá débi táwọn wà. kíni ẹ̀ tí wọ́n wà nù mẹ́ntálítì wa débi pé àwa náà gbà pàdúrà wa nígbà àfi tá a bá débẹ̀ torí bẹ́ẹ̀ ẹ lanu kẹ́ ẹ ṣàdúrà fúnra yín ud'uni astajib lakum ẹ béèrè ń da yín lóhùn. walladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin àyíṣì lóore títí ká sọ pé ìtí mo ní ìtò ń béèrè mọ́ lọ́dọ̀ Ọlọ́run ó tọ́ka bùkù. sọ́tí yé yín ọ̀nà àkọ́kọ́ nìyẹn tá a fi róore ẹlẹ́ẹ̀kejì èèyàn lè bèèyàn ládùúgbò kò léèwọ̀. sábúrú ń bẹ. kò sábúrú ń bẹ o ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ni kí wọ́n gbọ́n màdúrà ṣe fúnra ẹ̀ kó o sì máa ṣe. sẹ́rọ̀ àwọn mùsùlùmí níbi tí nǹkan ń ṣe wádé bàbá ní kí bàbá wa mí kan ní ìsìn pẹ̀lú àwọn Christian gbogbo ẹ̀ bàbá ní let the Muslim give us opening prayer ọ̀tánu. àwọn àmọ́ wọra wa lórí ẹ̀yin ẹ̀ṣẹ̀ òun náà ní ẹ̀yin ẹ̀ṣẹ̀ ẹ̀yin ẹ̀ṣẹ̀ tọ́lá wa sọ yìí pé a Christian to give us opening prayer ẹ rà wọn bíi márùn tí wọ́n ṣe praise kínní wọn tí wọ́n wí lẹ́ẹ̀kan náà àwọn bíi márùn ní òwe pọ̀ ọ̀gá iléeṣẹ́ wa ní ara ẹ̀sìn kan fúnra yín ẹ̀sìn kan fúnra yín wọ́n wà lọ́dọ̀ ìwọ́n ṣe tó èmi ní ṣe tọ́lá wọ́n mọ bára wọn fà á. ṣùgbọ́n wa àmàdúrà ṣe ibi tí problem wa ti bẹ̀rẹ̀ nìyẹn àkọ́kọ́ ṣe ń ṣàdúrà ẹni tá a kọ́ ni kí wọ́n bá wa ṣàdúrà. bọ́jú bàbá.
ok ẹ jẹ mo fẹ́ sọ pé ṣé Yorùbá Ògbómọ̀ṣọ́ jọ tí iṣẹ́ ń gbọ́ yìí mo fẹ́ wù ọjọ́ kò tiẹ̀ gbọ́dọ̀ mọ́jọ́ àwa náà la yọ̀ dá yín fọ́sùn. ọlọ́jọ́ dá fún wa mi wọ́n láwọn akọ́wọ́ lọ́lọ́ọ̀dẹ. èèyàn bá jókòó táwọn àgbàlagbà yóò sá máa kẹ́kọ̀ọ́ sí i ní. sáà wà papọ̀. èèyàn lè bẹ̀ èèyàn ládùúgbà ẹ̀rí ẹ̀ wà. kódà ẹni tó rò pé òun tóbi lè bẹ ẹni tó kéré sí ládùúgbà. ìyẹn làwa yìí ṣe ń tiwa. kódà ní ìsìn èmi ní ìsìn ọmọ èké ni mí kí bàá mi wá sọ pé ìmọ̀mù kún ọ̀sọ́ kínní náà bá ń ṣàdúrà nǹkan báyìí ẹ mo ti kéré sí wọn lọ́jọ́ orí ajìnàsíra wa pọ̀ gan tó kù díẹ̀ bí ọmọ làwọn jẹ́ sí wọn. lẹ́yìn ẹ wo mímọ̀ bó ti kún bẹ̀ ẹ wo dúró èèyàn tó ti yè lára wọn táwọn àṣẹṣẹ ń bẹ lọ́hùn ká rírú ẹ̀ sí. ẹ wo dúró ọmọ kéwù sẹ́gbó òun náà wọ́n ti jù mí lọ wọ́n tún wá ní owó tó ju tèmi lọ wọ́n ti kọ́lé tó ju tèmi lọ gbogbo nǹkan náà ti jù mí lọ. bàá mi sáré rẹ̀ rèé ọlọ́jọ́ dáa fún un. náà kí wọ́n wá ní ìmọ̀ ṣàdúrà fáwọn ṣe mọ̀ pé ẹni tí ń bẹ wájú ń bẹ ọmọlẹ́yìn ládùúgbò àná kò léèwọ̀ ṣùgbọ́n àwa yìí sábà ṣe yẹ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam kan inú òkè tí mo di ìrùkọ́ wọn ní Umaru lọ dágbére bá nàbí kó òun lọ òun fẹ́ lọ ṣe umrah ó ń ṣe Ọlọ́run wá sọ fún un pé látàǹsánà inda rabbik bá ọ bá débẹ̀ o wọ́n gbàgbé àwa náà o ṣàdúrà fún wa o ẹ̀rí nù péyàn lè bẹ̀ẹ̀yàn ládùúà sotiye ṣùgbọ́n yẹn lẹ́lẹ́ẹ̀kejì àkọ́kọ́ gan-an ni kí wọ́n náà lànà rẹ kó o ṣe àdúrà ẹlẹ́ẹ̀kẹta nu tá a fi lè bẹ lọ́hùn tá a lè fi ṣàkàṣọ síwájú Ọlọ́hun òun làwọn ṣẹ́ eré tá a bá ṣe kò lọ́nà wọn o wọn náà péjọ mo ti dáyé lẹ́yìn ọkọ mi ọkùnrin kan kan rí òwò mi rí sórí fún mi bẹ́ẹ̀ lè sọ. bàá mi ló le díẹ̀ láti wí experience is the best teacher. kódà àwọn màá mi wọ́n láwọn lè sọ bí àwọn ti dáyé lẹ́yìn ọkọ wọn tó dìsáàjì wọn ọtún. grade A nù grade B Ọlọ́run wọn náà péjọ mo ti wọlé ọkọ ṣàwọn àti kò ta àkọ́kọ́ nù wọn náà péjọ mo ti wọlé ọkọ lẹ́yìn ọkọ mi ẹnìkan kò rí òwò mi rí èyí tí mò ń bèrè ṣe fún mi bẹ́ẹ̀ lè sọ. ìyẹn náà ó tó di kókò mi. tó bá dàdí kí á mọ Ọlọ́run ọ̀nà ọ̀dà ilá ilé lọ. ẹ̀yìn sọ pé wọ́n àwọn kọ́ ni bàbá ń bá wí. sáwọn wà mọ̀ ń bá wí ni. ẹ wo bí mi ká jẹ́nẹ́rà sì ṣe ń sọ bí ìgbà tó ṣe pé àwọn tó jókòó yìí mọ̀ ń bá wí. ẹ̀ ń bá wọn wí. sára mọ́ kàn ń sọ náà ni ó dáṣẹ́ yìí lè sọ. ẹgbẹ́ kan náà tẹ́ mi. sójà ní bàrá òkè. ọlọ́wọ́ lálùjá ọlọ́wọ́ ọ̀nà. ìyá kò mọ̀ wá. ṣé ẹ ti gbọ́ wọ́n ti má bí ìsì wá àṣà ti ẹ̀kẹ́ tó tó báyìí mọ́ àwọn onírù èmi ọmọ àwọn tó tó báyìí ẹ̀ ẹ̀ láti ìsì náà wá ọlọ́run òróró rírí déédéé ọlọ́run tó rẹ̀ ní wọ́n òkú jẹ́ pàtẹ́yìn náà ń bẹ lójú ogun ẹ̀ kú rorò ẹ̀ rorò lẹ̀ wálé ni mo kọ́ra wò kó yí gbogbo ń tẹ́yìn ṣe ń ọlọ́run ọ̀gbọ́dọ̀ ṣe no problem no problem. ibi tí mò ń lọ ń bẹ̀lẹ̀ léyìí o ṣe rí gbogbo àwọn ṣe rí tá à ń ṣe mo kírun mi pé gbogbo àwẹ̀ mi pé mo ṣe hajj mi ọ́ dáa a lè fi béèrè orí lọ́dọ̀ Ọlọ́run wọlé pé gbogbo àwẹ̀ mi ní rọmọdọ́ọ̀nù yìí 1446 gbogbo ọ̀sán mi mo fi fi panu ni Ọlọ́run wòyẹn náà bùkátà tí mo fẹ́ gbọ́ ìbá ń gbọ́ àpọ̀ ò bá lè rí gbogbo ìta àwọn ìsọ̀sọ́ ò lè sọ eléyìí o ni ṣé ò ṣe é sọ ajẹ́sàárì àṣìjáwé wa lọ́sàn-án a sì sínú lálẹ́ Ọlọ́run wọ́n lọ pé ìwọ náà mọ bẹ̀rù ìgbà mọ́wọ́ tọ́lẹ́ẹ̀tì tí mo tilẹ̀kùn mo mọ̀ pé orí mi ni òde mú mi gbàdúrà mi abẹ́ mú mi
ọlọ́wọ́ ṣe ìsàlẹ̀ ibi àlùwàlá làwọn ẹlòmíì ti lọ ibi àti àlùwàlá bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn ẹlòmíì sáà ń bomi lómi ọ̀wálẹ̀ nígbà ń bomi lómi ọ̀wálẹ̀ ọlọ́mọ náà máa lé yí ọ̀dà náwó ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹsẹ̀ bẹ́ẹ̀ ni mo ní tẹ́ ẹ náwó ni mo ní ẹ náwó àwọn kan náwó ni ẹ̀yin náà ń kí mo rò pé wọ́n mú mílíọ̀nù wà. ọlọ́kọ́ wọ́n sẹ̀ dúró tì wá. sáré gbogbo àwọn iṣẹ́ rẹ̀ yẹn wàláhi wa rabbil Kaaba ó ṣe é béèrè orí lọ́dọ̀ ọ̀nà. o lè fa ásámù rẹ béèrè orí o lè fi kìyàmù lẹ́yìn rẹ béèrè orí o lè fi sàárì béèrè orí o lè fi sínú béèrè orí àwọn iṣẹ́ rẹ̀ nìyẹn o lè fi rún béèrè orí owó tó ná sójú ọ̀nà ọlọ́run ní bèrè oore irú bàbá yìí tí wọ́n ní wọ́n kọ́ mọ́sálásí ọ̀kan yìí ní ìsìta àti lọ kírun ó ṣe ń bèrè oore ó dà kí mọ́sálásí mọ́sí bẹ́ẹ̀ ní ìsìnbó làbá ti kírun àwọn ni wọ́n gbà wálẹ̀ lọ́wọ́ ọ̀run kíkí lọ́sàn yìí ṣe àpéǹpà tí ọ̀bá sí mọ́sálásí ń tòsí táàsì rẹ ni tó ní kọ́lẹ́sì kẹsà tẹ̀ ní fíìdì àbí káṣá kírun náà lórí fíìdì bá àbárẹ́ ní káló mọ́ọ̀nì tá a wò pé tó a padà rádìísì àbí kọ́ńdà kan náà sùúrù fíkì tó ní àṣẹ sùúrù díẹ̀ káṣẹ wá sí wa tán àbẹ́ ẹ̀kọ́ àwọn mùdírù wọn bá wá kọ́ńdà jáde wọn kàn rún amọ́bẹ̀ ni wọn rún amọ́bẹ̀ nu wọn bá ìsìlẹ̀ rún amọ́bẹ̀ báyìí àgbà báyìí nígbà làbàgbà nígbà bá kó omi àlọ́mọ kírun wa ta ló yẹ wá níbi àwọn kọ́ńdà kiri bàbá yìí ni èyí wọn náà tó láti bèrè orí lọ́dọ̀ ọ̀nà àwọn ọṣẹ́ rí a lè fi bèrè orí ṣẹ́ rí tó bá yàtọ̀ sáwọn táwọn wí gbogbo ìlànà béèrè oore mi lè jásẹ̀ bọ̀ gbogbo ìlànà béèrè oore mi ò lè jásẹ̀ ẹbọ mo rò gbọ́rọ̀ mi yé ẹ̀yà wa ṣẹ́wárí tí máa ń sọ̀rọ̀ dídàkudà lélẹ́yìí ẹ máa gbọ́ kí n sọ̀kalẹ̀ wá sí i kí n lè máa lọ ẹ̀dẹ̀ yá sàlà ṣe é rí ntọ́ máa ń sábà sọ ọ̀pọ̀lọpọ̀ di ìdàkudà òun là dánwò tádánwò bá dé kò síbi tẹ́lẹ̀ mi ò lè wá ọ̀nà àbáyọ lọ ibi tí ò lè wá lóhùn sí bí ìgbà tó ṣe pé àdánwò ó jẹ́ nǹkan bàbàrà ẹ̀yà wa ẹ̀fẹ́ ẹ̀kọ́ àdánwò ó di ẹ̀fẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n táwa máa pè ládánwò òun ni tí ọba tẹ́ wa lọ́rùn a máa pé tó tẹ́ wa lọ́rùn náà àdánwò ni. bọ́dà ní ìsìn bí mo ṣe wà yìí nínú tó tẹ́ mi lọ́rùn ní oore tọ́lọ̀ ṣe pé tó tẹ́ mi lọ́rùn pé mo jẹ́ ìmọ̀ọ́mọ̀ Ògbómọ̀ṣọ́ oore ni ṣùgbọ́n àdánwò èèyàn lè do lórí ibú mbẹ téèyàn ò bá lò bó ti yẹ kéèyàn lò ṣáà kó oore ni bẹ́ẹ̀ àbá wà lò bó ti yẹ kéèyàn lò tó do lórí ibú ṣé ọ̀dà àdánwò ọ̀dà àdánwò bẹ́ẹ̀ náà ni gbogbo tí wọn náà ń pè lóore tọ́lọ̀ ń ṣe pé àdánwò náà ni àfi tó o bá lò bọ́lọ̀ ti ní o lò bó o bá lówó àdánwò ni bó o bá kọ́lé àdánwò ni bó o bá láṣọ tó ṣeé ṣe fàárí àdánwò ni tó o bá ní ọkọ̀ tó dáa àdánwò ni àga kó o tó wá ní ọkọ̀ kó ní sàárì àdánwò tó ní. ìdókòlì tàfàlì bìláyì wàrúdàbí iná lẹ́bí yakishiful baliwa wàlláhu iná lẹ́bí yakishiful baliwa wàlláhu. ṣé ẹ gbọ́ báyìí ní ìsìn gbogbo àdánwò tó bá wá dé láyé ọlọ́run ló mú wa náà ló lè mú lọ má wá ọ̀nà àbáyọ ẹ̀ síbi kankan jọ̀dọ̀ ọlọ́run lọ. tó bá ti dúró tọ́lọ́run kò sẹ́ni tí yóò ní olómú nǹkan míì wá àbí kó o fi kinní kan ṣàkàsọ̀ kó o fi kinní kan ṣàtẹ̀gùn kó o lè bá a débi kan tó lọ tó bá ti dúró tọ́lọ́run ọ̀nà àbáyọ ó dé akóòlù kọ́wé lè ha that's the full life. Òkodoro Yorùbá tẹlifíṣàn.